láwọn sáré pé àtàdàrúnà alábìníṣẹ́ máa lè mọ́fìlìs ẹni tó sọ̀rọ̀ sọ́ọ̀t ẹni tó ní lọ́s níbi ìgbèrò ẹni tó lọ tajà tó wá gbègbèsè wálé sẹ́ẹ̀ mọ́ nínú yín àwọn sàbílá wọn ò gbọ́ o alábìnrin ní alìmọ́fìlìsù ni man ata yawmal qiyamah bí àmàlì kàmsánì bí jìbàn ẹni tó máa wá ń jẹ́ ìgbéga ìkìyàmà pẹ̀lú àwọn ẹsẹ̀ ńláńláńlá tí ó dàbí òkè salawat kathira èrè fífí tó pọ̀ gan zakawat kathira zakat tó pọ̀ gan nàwáfì láì mọye àtàwọ̀ tí ò ní ń kà ó kọ́ mọ́sálásí ó gbẹ́kẹ̀gà ó sì gbá ó sàwò ìṣẹ̀lẹ̀ pọ̀ gan-an ṣùgbọ́n kọ́ni ṣọ́tà mahara nígbà tó ń bẹ láyé ọmọ ń búyàn kiri ilé ni wọ́n kọ́ ni kọ́tàlá hádá ó pa lágbájá nígbà tó wà láyé wọ́n á kẹ̀lẹ̀ mọ́lá fúláàrí bìgẹ́rì hákí ó jẹ dúkìá lágbájá lọ́nà àìtọ́ gbogbo àwọn làgbàjá ti yẹn wọ́n wà jáde sí wọ́n àmọ́ gbà nínú sí olórí rẹ̀ yẹ gbogbo tó gúrí wọ́n mọ̀ gba ìlú yẹn padà wọ́n mọ̀ gbà padà nínú sí olórí rẹ̀ gbogbo orí rẹ̀ ìdá orí rẹ̀ fàyà kò ní dá fún ọ wọ́n yìí ni wọ́n gbà nínú sí olórí rẹ̀ gbogbo ẹni tó ti jà àgbàgbèrè jìbìtì rí fún láyé wọ́n mọ̀ gbà padà ní sí olórí rẹ̀ gbogbo ẹni tó ti parí gbogbo pàyàpàyà láyé tó wá lọ bẹ́ òṣèlú náà ní wọ́n pàyàpàyà ní wọ́n mọ̀ gbowó ẹ̀jẹ̀ yẹ nínú sí olórí rẹ̀ lọ́dà lè kìyàmà alábìnrin sallallahu alaihi wasallam pé wípé ìgbẹ́gbẹ́ wọ́n ní kù fún nínú sí olórí gbogbo sọ̀rọ̀wà gbogbo hajji gbogbo umrah tó lọ gbogbo zaka tó yọ gbogbo àwọn Ramadan tó gbà gbogbo ẹ̀ ló máa tán níbi tó tí ó parí ìdẹ̀kẹ̀ mọ́ wọ́n tún wọ́n máa kó ẹ̀ṣẹ̀ àwọn tẹ́bí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ wọ́n àwọn kó ẹ̀ṣẹ̀ wọn lé lórí ìtumọ̀ ilé ìrìnlú àtàbúwà bí ìfúnlẹ̀ ìfúnníkà فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين ìtumọ̀ nìyẹn so èèyàn máa ń gbẹ̀sẹ̀ lẹ́sẹ̀ sórí nígbà tó bá jàmbá ẹni tó lẹ́sẹ̀ tó wà ní sí olóore tó fi kìíná wọ́n wà máa gbẹ̀sẹ̀ lẹ́sẹ̀ ó máa gbà lórí tiẹ̀ ìrọ̀ ọlọ́mọ ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ síwá àríkáyà mójútó ìmọ̀ sọ́rọ̀ ẹni látàrí òfin tó lọ báyẹ̀ kásìlẹ̀ yìí dáadáa gbogbo ń tàà mọ́ fi ṣẹ́ra wa yẹ gbogbo ẹ̀ṣẹ̀ tàbí mọ́ ṣẹ́ra wa tẹ́ni tí a ṣẹ̀ yẹn ò bá forí jì wá láyé Ọlọ́run ní forí jì wá lórí ẹ̀ṣẹ̀ yẹn àgbà tó ń tọ̀ bá tó gbà padà lálùkìyàmọ̀ ó ti gbogbo ìyẹn bí jìbìtì lẹ́nìkan ẹ̀rẹ̀ tó tọ́ ọ̀pá ti forí jì wá yóò dáàrí kìyàmà ó ti tẹ́ ní káà bí jìbìtì rẹ̀ lórí gíní ó forí jì wá lárí kìyàmà lárí kìyàmà sí lélẹ̀ àwọn ẹ̀dá ò ní forí jì àwọn kìí ṣèkà tó bá dáàrí kìyàmà àwọn kí ni àwọn ẹ̀dá ò ní forí jì àwọn kí ló dé nígbàtí kó wá wá kiri tó tì síwájú ní iṣẹ́ bí ó wá gbọ́ yí pé òun mọ̀ ní kírẹ́dìtì kan lọ́dọ̀ àwọn èèyàn kan ọ́gbù láyé tí wọ́n mọ́ ń kírun dáadáa àwọn ní ẹ̀lọ́ gbà ní iṣẹ́ olóore wọn òun sì ti ẹ̀sẹ̀ yé lábìdì lọ́dọ̀ tiẹ̀ tó lè fi orílẹ̀ ń tọ̀ kó ní orí yìí yóò mọ̀ gbà nínú iṣẹ́ àwọn tí wọ́n ṣe dé ìdáfìrí yóò gba sọ̀lá àwọn yóò gba ayọ̀ ìgbà ọmọra wọn
òbí sọ wípé ẹ̀dàmú bíríjì ọ̀rọ̀ mọ̀lẹ́ lẹ́ntò ìrọ̀lá kíkó iná mọ̀lì tó rí lọ́pọ̀ wípé rere àwọn ní orí ìkẹ́kẹ́kẹ́ tó ní ìgbà lọ́pọ̀ àwọn èèyàn kan tí òfin ní wọn lọ́yẹ ẹwọ́n nípò ní ìgbà ó dà bó bá ṣe bàbá lórí tó bẹ́ gbà lọ́wọ́ ọmọ ló gbà ó bá sọmọ lórí tó bẹ́ gbà lọ́wọ́ bàbá ó mọ̀ gbà yàwó mọ́yà fèrè lè mọ́rọ̀ òmìn àfihì wọ́n ó lè rí wọ́n àríhì ọ̀sán yìí bá ti rí ọgbà níyì ìkúnlẹ̀ ìrìnlẹ̀ ìyàmá èrí ṣáàmù níyì àyíkáyà àpáyé ẹgbẹ́ gbogbo ẹni tó ń lu ọmọ làkejì rẹ̀ ní jìbìtì yẹn yáa àpáyé ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam ọlẹ́ni tó wá ní ìkẹ́kẹ́kẹ́ tí ó fi ṣètọ́rọ̀ lọ́wọ́ ọmọ làkejì rẹ̀ láyé bí kó yá tètè fi ìkẹ́rẹ́ sí ilẹ̀ kó fi ṣètọ́rọ̀ o ṣáájú ọjọ́ kan ọjọ́ tọ́gbé láyà ń fa ọmọ lòun alábàánú ìlà mẹ́rin àtàwọn àmì kọ́lẹ̀ tó ṣẹlẹ̀ ọjọ́ tó bá ní àtàwọn ọmọ táa bí ò ní ṣe wá láǹfààní àfẹ́gbẹ́ bá pàdé ọlọ́run ọba pẹ̀lú tawhid tí gbogbo mọ̀fẹ́ nínú ìta ń jẹra wa mọ́fúnlámọ̀ òṣèlè lọ sí tẹ̀hílà rẹ̀ kó tó kú gbogbo owó oṣojú fúrú ìgbésẹ̀ ní dúkìá gbogbo sí tí ó ṣẹlẹ̀ gbogbo ẹgbẹ́ yìí sọ̀rọ̀ wọn lẹ́yìn lọ́gbà jẹ́ nígbà wọ́n pé ti báyé wọn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú tó fọwọ́ kọ yẹjọ́ ẹ̀ láyé kò tó kú ibẹ̀ ẹ̀gbẹ́ ni gbèsè wà gbèsè ibẹ̀ ló wà ẹ̀yẹ̀jú ẹ̀ láyé kájọ́ kú kápáyé yẹjú ẹ̀ ṣáájú kálì kíyámà tó dé aláta kọ́ níbi ọ̀rọ̀ hábílù nìyẹn sí kọ́bílù ó ní inú èrè ìdíwà tàbí àmì ìfìmì wà ìfìmìkà fatakuna min ashabi náàrù ọdún agbáàrí gàjàzá òvọ́límí náà kí wá wílẹ̀ yẹn فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فطوعت له نفسه أي زينت له نفسه قتل أخيه ẹ̀mí rẹ̀ ó ṣe kó pọmọ ìyá rẹ̀ yẹ ó ṣe lọ́yìn fún ẹ̀mí rẹ̀ tí pa àbúlé wa fún wọ́n ṣe wá ní oníbàjẹ́ آمين wọ́n ṣe wá lẹ́lẹ́ṣẹ̀ pé wọ́n fẹ́ bẹ́ṣẹ̀ kan láyé ẹ̀mí mọ̀ tìyàn ní ṣe títí fi ṣe ẹ̀mí ọmọ tìyàn ní àwọn sallallahu alaihi wa sallam ó ní èyí ló jẹ́ múmi nígbà tí ìbá jà ìlú lọ́wọ́ nígbà tó ń jà ní lọ́wọ́ yẹn ìbẹ̀rù ọlọ́wọ́ bá ti lọ tí ìbẹ̀rù ọlọ́wọ́ bá wà ní kùdú sí oníjàlè yẹn yíwẹ̀ tí ọlọ́wọ́ jalla subhanahu tí ìbẹ̀rù ọlọ́wọ́ bá wà fún oníjàlè yẹn ó ní فطوعت له نفسه قتل أخيه ẹ̀mí rẹ̀ ó tí lọ́pọ̀ kan lọ síbi kó pọmọ rẹ̀ subhanallah ó ní fàkọ́tà láhú ó sì pa ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ lórílẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ apànìyàn alákọ̀ọ́kọ́ lórílẹ̀ nìyẹn
ẹ̀ṣẹ̀ apànìyàn alákọ̀ọ́kọ́ lórílẹ̀ omi yẹn ṣáájú ìgbà yẹn kò sí à ń parẹ́ ní kọ́bílù ló kọ́kọ́ pààyàn tàbí sì pa ọmọ yẹ́ ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo pààyàn lọ́pọ̀ mọ́ pààyàn bá yóò fi parẹ́ kọ́bílù yóò mọ̀ ní kọmíṣàn lórí gbogbo tó pààyàn bá yóò fi parẹ́ ẹwà wo iye tó ti para wọn láyé tá a wà yìí àwọn èèyàn para wọn ẹjá fi àwọn official killers ẹjá fi àkọọ́lẹ̀ bí àwọn soldiers ẹgbẹ́ official killers láwọn tí wọ́n bá fi gbàṣẹ soldier ó ti pàṣẹ official killing legal killing wọ́n gbàṣẹ soldier ẹjẹ́ káwọn àwọn tó para wọn lọ́nà ìtọ́ lọ́nà ìbàjẹ́ bí àwọn oníṣòmọ̀ ní àwọn oníbanditry àwọn oníkidnapping àwọn armed robbery ẹ̀ẹ́dánẹ́ra ẹ̀ sì gbé àwọn èèyàn ẹ̀wọ̀n sọ pé báwọn èèyàn o wá tètè sanwó ẹ̀ pa wọ́n tó wọ́n sì sanwó ẹ̀ sì pa wọ́n nígbà ní àwọn èèyàn wọn ní wọ́n sanwó yẹn ó sì pa wọ́n náà wọ́n sì tún pa wọ́n náà ọ̀nà àwọn ìdájú àdúgbò wọn àkejì gẹ́gẹ́ gbogbo ọ̀bẹ sókè kó sì fi gbé wọn àkejì gẹ́gẹ́ ó yẹ kó tóbi lẹ́yìn pé káwọn sọ pé ó gbé ẹ̀rẹ́ ó sì fi gbé ní ọrùn gbogbo nínú gbogbo àwọn pààyàn láyé yìí àkámọ́ retí àìkìyàmà ẹmọ túbá wẹ́pọ̀ ọlọ́mọ́gbà túbá ṣùgbọ́n ẹ̀kọ́ ọkọ̀lẹ̀ ẹ̀mẹ́bì jẹ́ mọ̀ yìí pé jámọ̀ yìí pé tàbí kò sí ní ní tó wọ́dá ìkìyàmà yóò gbẹ̀tọ́ padà ọmọ gbẹ̀tọ́ padà wọ́n ní fọ́tọ́ wà tìlàwò náà sọ̀rọ̀ قتل أخيه فقتله فأصبح من الخاسرين ó pa tọ́ báyìí ó kàdì kan nínú àwọn tó kòfò ní òfò bá bá in tí ó ṣe kọ̀rẹ́tì mọ́ yíò ti ní ọ̀rọ̀ làkejì tó ti ní ọ̀rọ̀ tó ti dákẹ́ rẹ̀ ọ̀rọ̀ ètò ọ̀pọ̀ ní àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀mọ́ ń kẹ̀ ó ti lọ ìníyàn ti lọ ó ní fàkọwà àti làrú nafsuhu qatla akhihi ọkọ̀tàlàrú aslaha minal khasirin náà فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين فبعث الله غرابا يبعث في الأرض وتبع ọmọ ìyá rẹ̀ tán ọmọ bàbá rẹ̀ tán kò wá bí ó ṣe sòkú ẹ̀ wọ́n di wàhálà sí lọ́rùn òkú rí wájú ẹ̀yìn kò máa tó fẹ́ ṣe mọ́ wọ́n ni bàbá àṣàlọ́ ògbèrè báyìí ó yà wá gbé ẹyẹ kanakana kan dìde yàbá áfíòfin láàrùbí ẹyẹ kanakana yẹn wọ́n fọwọ́ kọ ilẹ̀ láti sìnkú
ẹyẹ ẹgbẹ́ rẹ̀ kí ṣe kànákànnà ló pẹ ẹyẹ ẹgbẹ́ rẹ̀ kú ẹyẹ kànákànnà wọ́n fẹ́ sí wọ́n fi ìkó rẹ̀ àti ìkànnà ẹsẹ̀ rẹ̀ ó fi wọ́n wọ ilẹ̀ àti wọ́n wọlẹ̀ tó dàbí sàárì wọ́n taari ọmọ ìyá rẹ̀ tó kú fúra tiẹ̀ wọ́n taari rẹ̀ sínú kòtò rẹ̀ kọbílà wá rí bí ẹyẹyẹ ṣe ṣe náà wọ́n ok tí bí mo sì lè ṣe fún ọmọ ìyá rẹ̀ ní tó ń pa nìyẹn ó ní ilé ìyàwó kẹfàlúwárì sọ́wọ́ àtàkì wá gbé ẹyẹ kànákànnà yẹn dìde láti lọ kọbílà bí ó ṣe sí òkú ọmọ ìyá rẹ̀ tó ti pa. قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب وواري سوءة أخي nígbà tó wá rí ẹyẹ kànákànnà yẹn bó ṣe ń ṣe ó ní ya waylata ajastu ọmọ ṣe fún mi ma bí máa ṣe fi láti bu ọmọ ìyá mi mọ́lẹ̀ alifasla àmìnà náà dínú ó bá dìkà nínú àwọn tí wọ́n kábàámà torí gbogbo ẹ̀ tí wá wálẹ̀ tí ẹ bá dẹ́ṣẹ̀ tà ojú àmọ́ wálẹ̀ wọ́n bá ń sọ fún ẹni tó ń lagídí ẹ̀sìn sùúrù ẹ̀sìn sùúrù ẹgbẹ́rẹ̀ ó parí ó tó bá fà á tán ojú ó sì kí ni wọ́n máa ń sọ fún àwọn èèyàn ẹ̀sìn sùúrù ìfí ẹgbẹ́ gbé ma ń pàdé ní tó bá sì àpapẹ́ ìfí àwọn rẹ̀ ẹ̀lápù só ti kú ní ó ti kú gbé tó pa ẹni tó ìfẹ́ sá lọ nígbà tó bá pa àyàn tó ní gbà àwọn ìwúra mú ó ní sá lọ tó bá sọ fún ọkùnrin má pa ó ti pa ẹgbẹ́ tó pa ẹgbẹ́ta gbọ́dọ̀ mọ̀ sọ́ra fún ìbínú àbíjù ẹgbẹ́ bá dúró báyìí ó lè gbé àkólà ní ó sì sọmọ́mọ́ làkejì lórí tó bá pa ó gbé tó bá pẹ̀lẹ̀ rẹ̀ alẹ́gbẹ̀ wà gbé kọlọ̀mọ́ tí tọ́rọ̀ ní kò ti ẹ̀ṣẹ́ fún làkejì kò ti gbọ́mọ̀ làkejì lórí ẹgbọ̀n ẹlẹ́gbẹ̀ ọmọ ẹ̀dùn láìfẹ́ ẹni ẹlẹ́gbẹ̀ tó bá kọ̀ ọmọ wọn tì í báyìí yóò fi dìjà ilẹ̀ ọkọ̀ sáré kìámọ̀ nìyẹn kọlọ̀mọ́ jẹ́ kí kádà wá bú ó kò ní lórí ó ní àwọn ẹjọ́ tí òun kọ́ ní ìyá ẹgbẹ́ lórí kó orí sọ́ọ̀mù wọ́n lọ gba lẹ́fẹ̀ẹ́ kí ló bá ní ọlẹ̀ pọ̀ ló bá kú ẹ ti gbẹ́rí tíjà tó ń lọmọ léèrè ti lè bọ́ sáré kìámọ̀ gbogbo tíjà rẹgbáyà Mr. Bismillah yáà ìṣègbè àwọn ẹlẹ́gbàá sùkú wa ọmọ ẹgbàánà ìjọ́ kí ní ṣe ìgbé wá sí ẹgbàánà tọ́pọ̀ bá dákún mọ́ lọ́wọ́ gbogbo hospital gbogbo jí kò ní lọ wọ́n lẹ́yìn ìjọ́ náà o ní lọ wọ́n ní gbogbo ọmọ rẹ̀ tọ́pọ̀ jẹ́ ní ìjọ́ sí ní ìlọ́mọ́ ẹgbẹ́ níbi tó mọ̀ lọ́mọ́ èyí ká sọ́ra ogbò ìbínú àbíjù gbígbó gbé òkúta mẹ́rẹ̀ lórí ni ọlọ́pùn ṣàánú wa wọ́n láì tó bá ṣẹlẹ̀ tó ojú wọn wáyẹ̀ wọn kò sẹ́ni tí ó gbẹ́sẹ̀ kan láyé àbí kó kábàámọ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ yẹn àbí tọ́kàn rẹ̀ bá ti dọ̀tí lókù ọlọ́pàá ìkọ́lùkà wá dọ̀tí ó bẹ̀rẹ̀ ṣe ara lẹ́sẹ̀ ìyá kábàámọ̀ rẹ̀ yóò bá ìbá sí mọ́ ìhàlẹ̀ ìta ní ẹgbẹ́ mọ̀ ní ẹgbẹ́ ọgbà wọ́n ti ṣe wọ́n ti lọ ti gbó ẹ̀mí èrè láàrọ̀ wọ́n ti lọ bí wà bí àbámọ̀ ayérayé ọ̀tẹ́yìn tí ẹgbẹ́ ìwọ́tara ẹ̀wọ́ sáré kìyàmà wípé ìwọ́ sọ́ra tó bá jẹ́ ní ẹjọ́ wọ́n lọ àlìkìyàmà tí wọ́n sì fi pé à ń parọ́ ní ẹnìkan ó sì sì pọ́ lágbèjì rẹ̀ lẹ́wọ̀n nípa wà yìí ó kọjá ń bẹ́ẹ̀ lè ṣe níbi ìkẹ́lẹ́ gbogbo